mo dé ibẹ̀ ní àná wọ́n sọ fún mi wípé ó yẹ wọ́n máa gbé mi lókè kúra mo ní lórí kíni mo gbé olè wo ni mo jà kí lẹ̀ṣẹ̀ mi Akeugba Panda bú mi mo dẹ̀ bú tèmi mo retaliate mi bú òun ló pilẹ̀ aburú nítorí palaburú ni ó rí pé lẹ́sìn ni ọ́ Akeugba Panda ó rí pé ẹni ẹ̀sìn ni ẹ́ àwọn olóríire níbẹ̀ yẹn ń béèrè wípé bàbá wa Ìmáàmù Ìbàdàn ńkọ́ kò sún làákàyè tí ò ní béèrè bẹ́ẹ̀ àwọn èèyàn béèrè wọ́n ní bàbá ìmáàmù ńkọ́ kí ló dé tọ́rọ̀ fi débí kí ni contribution bàbá ìmáàmù Ọlọ́run ló ní kí n máa bẹ́ńbẹ̀ ládàá mo wá fún ẹ lésì mo ní pé wàláì bàbá ìmáàmù wọ́n make effort tó dáa. adúpẹ́ fún ọba tí ọpẹ́ yẹ Ọlọ́run kí ó ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad. A kí gbogbo àwọn ẹni ire tí wọ́n ti ṣe dáadáa a dẹ̀ kí gbogbo àwọn ẹni ire tí wọ́n kù láyé. Ọlọ́run bá àlékè ọlá kò ní ṣe wá ní ẹni burúkú. Mo kí gbogbo ẹ̀yin èèyàn káàkiri gbogbo bíkíbi tẹ́ tí ń wò mí lágbàáyé. Fídíò yìí ò ní gùn ní agbára Ọlọ́run. Àwọn àgbàlagbà wọ́n ní pátápátá là fọ́jú kùnàkùnà là dẹ́tẹ̀ ojú àfọ̀ọ̀fọ̀ tán ìjà ní dálẹ̀. Ọ̀rọ̀ yẹn òun ni wọ́n fi sọ̀rọ̀ nígbà tó bá ti di stage tí ẹ̀dá kan bá ti sọ̀rọ̀ ẹ̀ di atóbimọ́ṣe báwí tó bá fẹ́ sọ gbogbo ayé di amúnisìn. Ẹ rí àkọlé tí mo ti fi síta níbi ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn wípé kọ́rọ̀ mọ́pọ̀ Akeugba Panda ó ti padà gbé mi lọ sílé ẹjọ́. Ìlọrin náà ni mo wá fẹ́ fún àwọn èèyàn lábọ̀ nípa bí ní àjò yẹn ṣe rí. Alhamdulillah àwọn Yorùbá àbáwọn àgbàlagbà tí wọ́n bá lọ tí wọ́n bá bọ̀ wọ́n á pe ọ̀rọ̀ kan ní àyàfi. Àyàfi yẹn ni wọ́n change ṣe àdàbí. Tá a bá lo ìbára àdàbí ẹbí là á lò fún ẹbí ẹni tí èèyàn fẹ́ pè sákèsí. Tí èèyàn bá lo àyàfi ọ̀rẹ́ lèèyàn lò fún. Alhamdulillah níjojúmọ́ la máa kí Ọlọ́run la máa kí Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ẹ jẹ́ n kọ́kọ́ pè wá sákèsí kan náà. Ṣé rí gbogbo àwọn ẹ̀dá tá wà nínú ayé oríṣiríṣi ni Olúwa Ọba àlékè ọlá ṣe wá. Torí Ọlọ́run mo fẹ́ kẹ́ bá mi pín program yìí mo fẹ́ kó jáde káàkiri kẹ́ bá mi share rẹ̀ dáadáa. Ọlọ́run Ọba àlékè ọlá ò ní padà lẹ́yìn wa. Bá a ṣe ń bẹ nínú ayé yẹn Ọlọ́run ṣe àwọn ẹ̀dá kan nínú ayé tó jẹ́ pé látàárọ̀ ọjọ́ wọn títí tí wọ́n fi ná tán wọn ní fi débi aburú dáadáa ni wọ́n máa ṣe. Àwọn kan sì wà tó jẹ́ pé wọn ní pretend nínú aburú wọn àti kọ̀rọ̀ àti gbangba wọn aburú ni wọ́n máa ṣe. Kódà wọn ò jẹ́ òye àwọn èèyàn pé àwọn ò ní intention láti ṣe dáadáa o. Àwọn kan tí wọ́n ń bẹ́ńbẹ̀ tó jẹ́ pé lọ́ọ̀kan ọ̀tọ̀ ni tí wọ́n máa pera wọn fáyé. Wọ́n pera wọn lẹ́ni ire, wọ́n pera wọn léèyàn dáadáa, wọ́n pera wọn lẹ́ni àsúnmọ́. Kódà wọ́n present ara wọn gẹ́gẹ́ bí àfà Ọlọ́run àmọ́ tó jẹ́ pé kèfèrí kan tó wọn, ọ̀tá Ọlọ́run kan tó wọn, ṣẹ̀tánì
ara àwọn ṣẹ̀yàtì tí ṣẹ̀ìtọ́nù create sórílẹ̀ ò ní wọ́n ṣùgbọ́n pretender náà máa jẹ́. Máa fẹ́ sọ nǹkan kan fún ìwà Akeugba lẹ́nu wípé number 1 àfi tí kì í bá sára obìnrin ló ti jáde. Tó bá pé kì í sára obìnrin ló ti jáde òun ló ní ṣe kòǹgẹ́ orí ibú nínú tó ra wọlé. Àfi tí ẹ bá sọ obìnrin ló bí ẹ. That is number 1. Sórí tó bá ti lè escape nínú kó jẹ́ pé obìnrin ló bí ọ láti ojú ara òun ló fi ní ṣẹ̀sìn ayé àti tàlkìyàmà lórí ètò ra wọlé. Akeugba Panda. That is number 1. Ẹlẹ́ẹ̀kejì, àyàfi tí mi bá ní contribution nínú oríire rẹ láyé, tí n bá sínú ẹni tó dá sí bó ṣe jẹ́ èèyàn láyé, òun ló bọ̀ nínú ẹ̀. Tó bá pé mo wà nínú ẹni tó kún ọ lọ́wọ́ tó fi jẹ́ èèyàn ní agbára Ọlọ́run, wá sí ẹ̀sìn láyé, ó jẹ ìyanu kábàrí, wá tún lọ ṣẹ̀sìn ní gbangba kíyámà. Tó bá pé mo wà nínú ẹni tó contribute nínú jẹ́ èèyàn rẹ̀ tó fi lápá láyé, wàláhì tàláhì ò ní bọ́nú ẹ̀. Ọlọ́run wọlá pé nìkan ò ní fi bí sú olóore kó tí mọ́ jìyà, wá jẹ́ ìyà tí ìyà yẹn ò ní bọ́nú ẹ̀. Ọba tó ní ọ ni ó fi jẹ ọ́. Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta, àyàfi tí kì í bá ṣe Ìbàdàn yìí ló ti jẹ́ èèyàn. Tí ẹ bá ṣe inú Ìbàdàn yìí òun náà ló ti jẹ́ èèyàn, òun ló lè bọ́ nínú wàhálà yẹn. Ọlọ́run fi ìyà yẹn jẹ ọ́ láyé, wá sí ẹ̀sìn ayé, wá sí ẹ̀sìn tọ̀run, wá jẹ ìyà yẹn léyìí tó ní bọ́ nínú ẹ̀. Nítorí páwọn àgbàlagbà wọn á ní túnbọ̀ sún tí èèyàn bá sún kan ògiri èèyàn ò yí jù. Ó yọ ẹlẹ́ni tó yẹ kó jẹ́ màmú ká tó sọ pé ìwọ jẹ́ imam. Ìwọ tó jẹ́ pé gbogbo ayé tó ń lò ayé olórí ibú ni. Kò sí ìsẹ̀mí rẹ kan tó fi ń lo ìsẹ̀mí tó bá yìí dá wà ìwọ àti ṣàìtàn lẹ́jọ́ bẹ́ẹ̀. Akeugba Panda, mo ti dé láti Ìlọrin. Ní àná, number 1, Ọlọ́run ọba àlékè ọlá nìkan òun ló protect wa. Nígbà tí break mọ́tò wa fail lórí express lánàá, ó jẹ̀yàn gbogbo t'Ọlọ́run bá kójọ nìyẹn tó fi ní bọ́nú yà. Ọlọ́run wọlá wípé ní tí mo bá ní kí n máa sọ contribution mi nínú ayé rẹ, ìmọ̀ ka 100 ní kọ̀rọ̀ àti ní gbangba. Ọlọ́run wọlá bẹ́ẹ̀ Taofik, ó ní bọ́ nínú ìyà ayé. Akeugba Panda, wá jẹ ìyà láyé, wá rí fìtínà wà láyé, wá rí wàhálà láyé, ó rí dààmú láyé, ó rí fòòró láyé. Ọlọ́run ní bùn ọ. Ọlọ́run wọlá pé òun ni ọba tí máa ṣẹ̀san aburú falaburú. Mo dé ibẹ̀ yẹn lánàá, ń gbọ́ Ọlọ́run padà protect wa, tọ́lọ́run là wá nígbà tí break ọkọ̀ fail lójijì. Àwa débẹ̀ yẹn, wọ́n wá ń sọ fún mi níbẹ̀ yẹn wípé ó yẹ kí wọ́n máa gbé mi lókè kúrá nítorí kíni. Bàbá ọba Ìlọrin, Ọlọ́run bá lékè ọlá yóò bá ṣàlékún rire yín. Ó ní ìdí ká ẹ ṣe ìpàdé gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ ìpìlẹ̀ ní Ìlọrin. Wọ́n lẹ́kọ̀ọ́ mọ́ Ìlọrin. Kò sí ẹni tí ò ní ìlú rẹ̀. Wọ́n ti sọ Ìlọrin ní orúkọ. Orúkọ yẹn ò dẹ̀ wá òkè. Tán bá pe ibì kan ní ìlú àfà, ìbẹ̀rù Ọlọ́run nìkan ló yẹ kó máa bẹ níbẹ̀. Ẹ má jẹ́ káwọn olórí ibú àwọn aláburú, àwọn tí sẹ̀mí wọn rọrùn tí wọ́n dá nílé wọn. Ẹ má jẹ́ wọ́n wá fi ọ̀dọ̀ yín ṣe ibi tí wọ́n wà fi ṣe bus stop. Yípa wọn ti rí opportunity táwọn fi máa fìyà jẹ aláìṣẹ̀. Mo dé ibẹ̀ yẹn ní àná. Wọ́n sọ fún mi wípé
ó yẹ wọ́n máa gbé mi lókè kúra mo ní lórí kíni mo gbé olè wo ni mo jà kí lẹ̀ṣẹ̀ mi Akeugba Panda bú mi mo dẹ̀ bú tèmi mo retaliate mi bún òun ló pilẹ̀ aburú nítorí ìpalà burú ni ó rí pé lẹ́sìn ni ọ́ Akeugba Panda ó rí pé ẹni ẹ̀sìn ni ẹ́ àwọn olóríire níbẹ̀ yẹn ń béèrè wípé bàbá wa Ìmáàmù Ìbàdàn ńkọ́ kò sún làákàyè tí ò ní béèrè bẹ́ẹ̀ àwọn èèyàn béèrè wọ́n ní bàbá ìmáàmù ńkọ́ kí ló dé tọ́rọ̀ fi débí kí ni contribution bàbá ìmáàmù Ọlọ́run ló ní kí n máa bẹ́ńbẹ̀ lánàá mo wá fún ẹ lésì mo ní pé wàláì bàbá ìmáàmù wọ́n make effort tó dáa bàbá ìmáàmù pe ìpàdé àwọn èèyàn tí wọ́n sì ń bẹ níbi ìpàdé yẹn àwọn professor àwọn doctors àwọn ènìyàn láti University of Ibadan àwọn professors àwọn shiyukh àwọn àfáàgbà gbogbo ni wọ́n attend ìpàdé yẹn nítorí ìjókòó èmi àti Akeugba Panda nìkan wàláhì ó nìkan ni ò dá wa lóhùn kò dáhùn ó ní dẹ́tò òun lọ court a ti lọ court yẹn mo ti lọ sí court yẹn mo padà sọ fún adájọ́ yẹn lánàá wípé kò sí ń tọ́jà tó kẹ́ mọ́ gbé mi lókè kúrá yẹn ńgbà tẹ́ níbi tó yẹ kí n máa lọ nìyẹn nítorí ìlú yìí ibẹ̀ láti rí nínú Al-Qur'an Ọlọ́run ní gbogbo ẹni tó bá ní làákàyè tí wọ́n bá fọ̀rọ̀ lọ tí wọ́n bá wá sọ̀rọ̀ fún ẹ bọ́rọ̀ náà ti wulẹ̀ kó burú tó létí ẹ sí àbúmọ́ra kó o béèrè lọ́wọ́ ẹnìkíní àti ẹnìkejì Ọlọ́run ní antusibu qawman bi jahala torí kí wọn náà má bàa jìn sípò aburú kó má bàa join àwọn olórí ibú torí kó má bàa jìn sọ́fìn nítorí kọ́rọ̀ rí ọmọ bàa já sábàámọ̀ Ọlọ́run sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'an fún gbogbo ẹni tó bá lóye tó ní làákàyè mo wà ńbẹ̀ńbẹ̀ yẹn láti àárọ̀ àná ó ní mo ti wà ní ibẹ̀ yẹn ń wá lọ́dà náà lẹ́yìn ìgbà tí mo ṣàlàyé tí mo wọnú ilé tí mo sọ fún wọn ẹ lọ ẹmú June 3 mo ní pẹ̀lú ògo Ọlọ́run hajj ni màá wà ọjọ́ yẹn ló kù ọ̀la tá máa bọ́ sáràfà kí lẹ̀ṣẹ̀ mi kí ló ní mo ṣe oríṣiríṣi àwọn ọ̀rọ̀ asádà ní tí ò jẹ́ kọ́rọ̀ mi ó dùn ẹni pé tí ò jẹ́ kọ́rọ̀ rí ó dùn mí ó ní pé mo mọ̀ pé ò kì í sọmọ tó ní bíbí téèyàn bá jáde nú ẹrọ̀fọ̀ tó jáde níbi tí ò ti nípa níbi tọ́rọ̀ rẹ̀ tọ́rọ̀ ayé rẹ̀ àwọn tí ò ní ìtumọ̀ nú ayé tí wọ́n bá bí wàláhì tí wọ́n bá gbé góòdì sóńtì lọ́rùn yóò padà gbé jùlẹ̀ tí ó mọ yí nínú ẹrọ̀fọ̀ nígbà ò jẹ́ pé ní làánà ni bó ló ṣe fẹ́ mọ iyì gíga nígbà tó jáde ń bi tó ga ìgbà tó jáde ń bi lọ́dọ̀ àwọn àfáà tó já àfáà ìpìlẹ̀ báwo ló ṣe fẹ́ mọ iyì tí wọ́n ń pè ní gíga ebi ìlú ló ń jẹ ẹni kò sí bọ́ ọjà sí kò sẹ́ni tó bọ́ bínú sí ìwọ wà ń sọ fún mi pé bí wọ́n ọba lo ẹ̀wọ̀n láìṣẹ̀ mi gbogbo dúkìá rẹ̀ ní ọ̀tàn sí wàá lo ẹ̀wọ̀n yẹn dúkìá rẹ̀ ò sì ní ṣẹ́kù náà kí ẹnikẹ́ni nínú ayé ẹnikẹ́ni nínú ẹ̀yin tẹ́ rò pé ń dá sí ẹ mọ́ wulẹ̀ ẹ fẹ́ mi àti ẹnìkan lẹ̀ ara tó fẹ́ dá yẹn jẹ́ kó dá n tó fẹ́ ṣe yẹn jẹ́ kó ṣe mo sọ fún àwọn èèyàn lánàá wípé bàbá wa ìmáàmù àti gbogbo àwọn ìgbìmọ̀ gbogbo effort ni wọ́n gbìyànjú ó wá padà wá sọ pé bàbá ìmáàmù ní kó wọ́n dì pẹ̀lú mi ni nítorí ìpolórí ibú ni ọ́ ẹni làánà ni ọ́ ẹni èpè ni ẹ́ ẹni téèyàn jírí tó fi ayé rẹ̀ ṣe dáadáa ìwọ yìí ó dẹ̀ ń bẹ̀bẹ̀ lórí pé ó fẹ́ jẹ ìmáàmù Ọ̀yọ́ sáwọn ará Ọ̀yọ́ tí wọ́n bá fi irú rẹ̀ jẹ ìmáàmù sẹ́lú yẹn gan ò ti rún sẹ́lú yẹn ò ti padà sẹ́yìn ìwọ tẹ́ pé gbogbo kọ̀rọ̀ rẹ̀ gbogbo aburú ayé ló fi ń ṣe ìwọ tó ní ìtumọ̀ lọ́dọ̀ ọba tó ní ọ ní alámù ní ìwọ tó jẹ́ nǹkan kan tẹ́ pé inú ẹ̀rọ fọlọ́wà tẹ́ pé ní làánà ní ọ ìwọ èrò ná
wẹni natal janna yalo ìwọ ń bẹ̀bẹ̀ fún imam ìwọ tó pé n tó wù ẹ́ láyé ni pé gbogbo ẹni tó ga kó rí wọn bọ́ ìwọ ń bẹ̀bẹ̀ fún imam ìwọ fẹ́ ganu ayé ìwọ fẹ́ kó wà láwùjọ àwọn imam Ọlọ́run ní jẹ́ ó ṣe é ṣe fún ẹ Ọlọ́run wọlá pé ò ní kọ̀rọ̀ rẹ̀ kò ní gbà fún ẹ Ọlọ́run wọlá pé ò maintain ìbẹ̀rù Ọlọ́run kò ní gbà fún ọ Ọlọ́run wọlá pé ò sínú àwọn ẹni rẹ̀ Ọlọ́run ní jẹ́ ó ṣe é ṣe fún ẹ bó bá kú díẹ̀ Ọlọ́run ó yẹ èmi tó jẹ́ pé ipa tí mo kónú ayé rẹ̀ kò ṣe sọ èmi ló ń gbé lọ ilé ẹjọ́ eléyìí yóò jẹ́ n sọ̀rọ̀ díẹ̀ sínú ilé wa ẹ̀yin ará ilé wa ṣe rí pé èèyàn gbọ́dọ̀ ju ọmọ sínú ìrùn ṣé iná tí àwọn olórí bú tí wọ́n mọyì olóríire nítorí pé gbàgbé bólúwa ṣe kádàrá mi nínú ayé ẹ fi ìbínú ẹ fi mọ̀ọ́mọ̀ polówó mi ní bàjẹ́ fáyé ṣe wá rí pé wọ́n ẹbí wọn jù mí lẹ̀ ṣe rí pọ́lọ̀ nìkan ní dì mí mú nítorí pé gbà tí ń ṣèbàjẹ́ náà kò sà ìdárúkọ nú lé yẹn kò sà ìsọ wípé àwọn ará ilé rẹ̀ gan ṣé ó nítumọ̀ sí wọn nú lé rẹ̀ ni àwọn ará ilé ẹ̀gàn òfin ó kókù láyé mọ̀ ṣe rí pé ṣe rí ọkọ̀ akéwògbà pàǹdà lẹ̀bọ̀n yín ṣẹ́yìn náà rí bẹ́ẹ̀ bí ṣe máa rí nù fún àwọn tí wọ́n bá yẹpẹrẹ ọmọ wọn inú mi sì dùn alhamdulillah àwọn tó ní mi tí wọ́n bí mi gangan ò lè máa bẹ nínú ayé kí wọ́n sọ pé kẹ́nìkan tí ò ní ìtumọ̀ láyé wàláì kò ní ìtumọ̀ olóríire wá débẹ̀ yẹn ní àná Sheikh Labib Lagbaji bí wọ́n ṣe ń gbọ́ pé mo wà ní Ìlọrin gbogbo bí wọ́n wà wọ́n jùlẹ̀ wọ́n sì ń sáré bọ̀ wá bá mi níbẹ̀ yẹn lánàá wọ́n débẹ̀ yẹn lánàá wọ́n ní ọmọ ìpìlẹ̀ lélẹ́yìí ọmọ àwọn àgbàlagbà lélẹ́yìí Alájà Kaola ń ṣèyàn kékeré Alájà Kaola ò kéré inú ayé ẹni tó lúwọ́ ọba àlekè ọlámọ̀ọ́mọ̀dá tó ṣe lákàndánú ayé ni àwọn tó lápá láyé ló bí àwọn ẹni ìpìlẹ̀ ló bí Kaola ẹni tó wá gbé wáyìí náà tó ya àwọn lẹ́nu jù ní tí sheikh yẹn sọ nìyẹn ó ní pé bàbá wa imam mo ní wallahi bàbá imam mo make effort tó lágbára bàbá yẹn wu ìwà abiyamọ irọ́ ló tún pamọ́ bàbá ó ní bàbá ní kó wọn lọ deal pẹ̀lú mi ẹranko ara lè ná ẹni tí ṣètọ́nù ń darí níjojúmọ́ ẹni òfò ẹni àdánù ẹni tí ò nítumọ̀ níwájú ọba tó dá ẹni tọ́lọ́run tó ní ò nítumọ̀ sí wọ́n wá ń sọ fún mi pé mo ń láti wà ń bẹ̀ yẹn ní àáfàá yẹn ìṣẹ́ wá ń sọ fún ẹ pé Alájà Kaola tẹ́ ń wó yìí kì í sẹ́ni tó ráyè yóò kó yẹn lọ hajj láìpẹ́ yìí torí àwọn ti rí àwọn dẹ̀ rí pé ọ̀gọ̀rọ̀ èèyàn ní bá lọ hajj àsìkò tẹ́ dá yìí Mẹ́kà ni ó wà òun náà mo ṣẹ̀ wá sọ fún ẹ pé èyí tẹ́ ẹlẹ́fẹ́ ṣeun lẹ̀ bá ṣe ibi ẹlẹ́fẹ́ gbé mi lọ ẹlẹ́ bá máa gbé mi lọ nítorí pé ńgbà tí wọ́n wá lánàá tán kan dé tí wọ́n ní you are under arrest mo wà nù kóòtù ẹni àmà under arrest nù kóòtù mo wà èmi mọ́ lọ́bẹ̀ fúnra mi o kì í ṣe pé wá mú mi lé o èmi fúnra mi ni mo gbéra láago 4:00 òru o ni mo ní wọn ti ẹ̀jẹ̀ á lọ gbogbo ẹni tí bá ń dùnmọ̀ wúru ẹ̀jẹ̀ á lọ wò ó ẹ̀jẹ̀ àjọ lọ bá wa ẹni ó bá sá ní làákàyè tó bá yẹ pé tó ní làákàyè ní bẹ́ńbẹ́ wọ́n béèrè ẹjọ́ ni wọ́n béèrè ní pé kí ló dé kí ló ṣẹlẹ̀ bó lórí rí ó ṣe béèrè nìyẹn èèyàn kì í ronú wípé òun fẹ́ sojo téèyàn bá sojo jù èèyàn ó padà bá rẹ̀ níbi tí ọ̀fẹ́ bá a ṣe lọ sí ibẹ̀ yẹn bá a ṣe dé nìyẹn alhamdulillahi rabbil alamin adúpẹ́ fọlọ́run yẹn
kí gbogbo aráàlú ó lè mọ̀ ni wípé èébú Takeugba Gold bú tí mo fún lésì ó ṣù mí sí court. Mo dẹ̀ ti lọ sí court yẹn lánàá gan ni court yẹn wà. Mo ti ẹ̀ débẹ̀ lánàá ó irritate mi. Mo ń bi àwọn ọmọ tá a jọ lọ pé ibi need renovation bó lè yẹn wò sí wọn ní bínú tá a bá ronú yípa tí ẹ fẹ́ renovate bí. Kọ́lọ́run bá lékè ọlá kó jọ Ọlọ́run má jẹ́ àṣàgbákò lórí ibú. Lẹ́yìn náà kí ló dé Taofeek tó jẹ́ pé òun tètè gbàgbé oore náà Akeugba Panda. Why tó jẹ́ pé oore lọ́dọ̀ rẹ aburú ní já sí. O ṣe ló kọre lọ́dọ̀ ẹni kankan, o ló kọre lọ́dọ̀ olórí, o ló kọre lọ́dọ̀ ẹlẹ́mù, o ló kọre lọ́dọ̀ ọmọdé, o ló kọre nùlú rẹ. Kò sí ibi kan tó ti ló kọre. Aburú iná ló ń ṣe. O dẹ̀ ń pretend. O dẹ̀ wù ẹ́ kó já ṣáájú. In tí mo bèèrè ń jò ní iná ohun tó dìjà. O pèrè lámì retired. Mo ní wọ̀nyí, o yẹ lẹ́ntì ibẹ̀ lẹ́yìn. Kò yẹ kó kúnjọ bèlè pójú lórí ìjọ. Àwọn èèyàn gbọ́ Yorùbá ni. Àní ò yẹ kó kúnjọ kí wọ́n sọ para wa ni bèlè pé yóò jò lórí ìjọ. Pẹ̀lú aburú tí ń bẹ lára rẹ̀ ní kọ̀rọ̀ àti ní gbangba. Àti wá jọ tẹsẹ̀ bọ́ báyìí. Ìjẹ́ kó yí ọ wípé ọmọ ìpìlẹ̀ ni mí. Ọ̀rọ̀ ọmọ àwọn tó lápá láyé ni mí. Ọmọ àwọn tó ní ìtumọ̀ láyé ni mí. Àti wá jọ wá kò ní sí. Mo tún retí ẹ lẹ́ẹ̀kan sí. Akeugba Panda, mo retí ẹ. Màá máa retí ẹ. Àbọ̀ tí mo ní kí n fún jàmá nìyẹn. Wípé kẹ́ gbọ́. Ọlọ́run ó pẹ̀lú wa. Mi fẹ́ kí fídíò yẹn pọ̀. Assalamu alaikum warahmatullahi.